answer now. Nǹkan táwa ń sọ ni pé àwọn ò sọ pé a fẹ́ bà Nàìjíríà jẹ́ àtọ́kọ a fẹ́ pín Nàìjíríà ṣùgbọ́n ibi tí ọmọ Yorùbá bá ń lọ làwọn ń lọ tó dára kí sọmọ ilẹ̀ Yorùbá táwọn olè Yorùbá bá sọ pé we are going if our elders tell us that we are going but as I'm talking now every bandit on Yoruba land we are in the camp now. We are waiting for you. We are in the camp. We are preparing down for you. We will not have AK-47. We believe in the ancestral power of our Oduduwa. We will crush you. We will crush people one after the other. Bring your AK-47. See. No AK here, nothing. Nothing. All those AK now, forget. See bush here. This is a neutral ground. You see neutral ground? You see neutral ground, left and right. We are coming to Ogun State. Very soon, all of you bandit Boro member will make sure we want to sue now for the land again. We will ensure you cry inside your blood. These are your people's cutlass now. Now one by we got the collection of that bring and go bring and see plenty here. You not touch them. We are collecting what they have. By the time we strike, Buhari will open the mask and confess, say, I am not your president. Exactly. Oh yes. Nìkan tó ń lọ yìí, a bẹ̀rù anybody. A bẹ̀rù anybody. A dúró togun-togun, a dẹ̀ dúró togun-togun. Who be you anybody? Tó bá pé Yorùbá ni ẹ́, you are confirmed. Jáde tán sí wa. Kò ràn wá lọ́wọ́. Bọ̀dá pé yọ ọgbà àgàdàbọ̀dẹ ni ẹ́, máa bọ̀dẹ̀ jẹ́ lọ́ máa fi mú ẹ̀kọ́. Àti rẹ́dì, àdẹ̀tí rẹ́dì. Gbogbo àwọn lọ́balọ́ba tó ń gbà bọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá bá bàjá. Gbogbo ọba lọ́balọ́ba tó ń gbà bọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá bá bàjá. Adúró tọkàntọkàn, ẹ̀rù òbodò. Ohun tá a nílò, ẹ fún wa ní mọ́tò tó nítumọ̀. Àwọn ò kì í ṣe bẹ́gà o. Gómìnà. Ẹ fún wa ní loss. Give us èmi wà nínú ìtọ́jú ọmọ Yorùbá 100 million lákàn 200 million ṣe é mọ̀ pé ṣé ẹ lè fọ́ 95 million kalẹ̀ ṣe é pé ṣe lọ ń bọ̀bù club yẹn ní Fúlàní àti pa ẹ́. àṣẹ. Mọ́tò la nílò ẹ̀rí náà wọ́n máa àbí almost 20 báìkì là ń gbé wá ṣé báìkì ṣe sáré ní express ni if you give us what we want don't worry we are not going we don't need for AK-47 we don't need AK-39 sef. Ordinary sùn but àwọn wà ló gbó fún yín. Ọmọ Yorùbá tí ò bá ní ṣe odò àpàjà. More than 3 days now láti wà lógbó yìí but àwọn Fúlàní yẹn wọn ní wò tán. Ẹ wo gbogbo igbó fún gbogbo kan rí nǹkan tá a ṣe ń kẹ́rí gbogbo igbó. Wá gbọ́. Tí bá jáde jẹ́ pé ọmọ Yorùbá ni Listen mo to jẹ́. what Tọ́gbọ́n mo jẹ́ Fúlàní o. Tọ́gbọ́n mo jẹ́ Fúlàní. Tọ́gbọ́n Yorùbá ni wọ́n bí mi tí èsè Ghana náà ti gbójú mi wá. Bírí tí ọmọ àlè Aláké ọ̀fẹ́ Aláké land. torí Fúlàní níbo ló bí ọmọ àlè yẹn o. 100 million. Ẹrú Buhari ni ó ti ṣẹ́ fún Buhari rí. Okay. Buhari ni. Abájọ ọmọ ẹ̀ ò ní náwó yẹn. Àṣẹ. Olú kí ni wọ́n pè òkè yẹn òkè tó wà ní Olúmọ yẹn òkè Olúmọ gọ́gọ́gọ́ ó máa gbẹ̀jẹ́. Àṣẹ. Mo fẹ́ sí mi ò gbọ́ fẹ́ sí o. Sẹ́ndì ẹ̀ kọ́ gbogbo ayé máa gbọ́. Ọba Aláké ìwọ àti Tinubu wo tó bá jẹ́ pé òótọ́ ló fẹ́ ń gba ìbọ̀dé fún Yorùbá ò ní dé president yẹn. Àṣẹ. Bẹ́ẹ̀ tó bá ní gba ìbọ̀dé president yẹn ojú ọ̀bọ̀dọ̀ dáadáa. Kiriji ò kí ń lo face mask àti kí ń bojú because we are law abiding somebody we don't carry AK-47 we are Yoruba warlord we are less concerned about AK-47 bring your AK-47 you can come with AK-47 we will match as a man to man with you with your AK-47 we are here we got an information and we came here we did not see anybody again let them show face we don't need AK-47 ẹ̀yin jẹ́ ọmọ Yorùbá tẹ̀ kí n sọ máa lè ẹ ràn wá lọ́wọ́ ẹ fún wa mọ́tò la nílò ẹ má ṣàwọn kí ní tó wà lẹ́ẹ̀ kì í ṣe tẹnìkan ẹ fún wa ló ká lọ ra ilos sí nọ́mbà ọmọ Yorùbá ní àwọn kankan wà sálẹ̀ kòkó tá a gbọ́dọ̀ kó jáde ó sì yé yín ṣùgbọ́n torí òfin àní kankan náà sára máa wí ó gbọ́ à ń lẹ̀
gbọ́n ni. wọ́n lẹ̀ bí yẹ pọ̀ orí aṣọ gẹ́gẹ́gẹ́. ọmọ Yorùbá tó bá rọ ọmọ Yorùbá lọ́wọ́ ilẹ̀ Yorùbá máa fún ní nǹkan bọ́ tó bá gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ jà. ṣẹ́gbọ́n.